níbi tí wọ́n ti ń ṣọ̀tẹ̀, níbi tí wọ́n ti ń dáná ìlara, níbi tí wọ́n ti ń jókòó, tí wọ́n ti ń pètò ìpòrò pé arákùnrin yìí ó ń gba oríyìn wa, níbi tí wọ́n ti ń pètè ìpèrò, níbi tí wọ́n jókòó, tí wọ́n ti ń dáná ọ̀tẹ̀. Báwo la ṣe máa mú ọmọ Adéyẹmọ ìwálẹ̀ gan? Kí la lè ṣe? Àwa mà ti wà ń bẹ̀ ọjọ́ ti pẹ́, òjò mà ti ń pa gúbọ̀ ọjọ́ pẹ́. Kí ló wá ló dé? Ìrù ẹkùn dé. Ìrù ẹkùn wá dé báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa gọ́dẹ̀ pé wọ́n ti ń sá kúrò ẹ̀yìn ìrù ẹkùn ní gbogbo wọn wá sá lọ. Ẹ̀yin ènìyàn mi, àbámọ̀ àti igbe báyìí ló gba ẹnu àwọn aláwẹ̀ wa. Ṣùgbọ́n olóyè ọmọ Adéyẹmọ, bàbá ń ṣiṣẹ́ lọ ní takuntakun, bàbá ń ṣiṣẹ́ lọ ní takuntakun. Iṣẹ́ olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà òun la fẹ́ sọ lówùúrọ̀ yìí nílẹ̀ Oòduà. A ó dẹ̀ dọ́dọ̀ brọ́dà wa ẹnjìnìà Ṣèyí Mákindé. A ó tún dọ́dọ̀ bàbá wọn pátápátá tó jó lórí bandit, ìyẹn Ṣèyí Gúnmí. A ó débẹ̀ láàárọ̀ yìí nítorí pé a ní information fún gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá. Ṣùgbọ́n ẹ̀yin ènìyàn mi, bẹ́ẹ̀ bá ṣe ń wọlé, tẹ́ ẹ bá rántí ètò wa kan tá a ṣe lẹ́nu bí ọjọ́ bíi 2-3 sẹ́yìn, a sọ ń bẹ̀ pé ẹ̀yin ènìyàn mi, ẹ máa bá wa gbé gbòòsà fọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ náà la sọ fún yín pé iṣẹ́ ń lọ tí òun ṣe pé a lè máa sọ pé báyìí ni. Ṣùgbọ́n inú mi dùn wípé ẹ ń fojú rí eléyìí tó yẹ ká ẹ fojú rí. Àwọn eléyìí tẹ́ ẹ̀dẹ̀ lè fojú rí náà, ẹ tún jẹ́ ká tún máa kàn sára sí wọn. Ìrù ẹkùn security network, ìjà ẹkùn security alert, ṣe mọ̀ pé àwọn yẹn náà wọ́n ń bẹ níbi tí àwọn náà ti ń ṣiṣẹ́ tiwọn ní takuntakun. A ní ilẹ̀ Oòduà ìṣẹ́, àwa ò ní gbà kí àwọn àjòjì ó gba ilẹ̀ yìí lọ́wọ́ wa. Ẹ̀yin ènìyàn mi, ẹ já sáré lọ sí ohun tí ọmọ Adéyẹmọ ṣe lẹ́nu ṣé ká pè lóṣù, ṣó tí ìtóṣù ṣá, ó kù díẹ̀ kó tóṣù, tí àwọn agbésùmọ̀mí tí wọ́n wá kidnap àwọn èèyàn, tí wọ́n kidnap ìyá àtọmọ nílùú Ìgbòho ni wọ́n ti gbé wọn. Nígbà tí gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n jẹ́ kó yé wa wípé bàbá wo olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá ní láti gbéra, ó ní láti gbéra láti tọpinpin àwọn wo ló ṣiṣẹ́ yìí, níbo ni wọ́n gbé àwọn ènìyàn wọ̀nyí sí. Ẹ̀yin ènìyàn mi, ká má fàágùn rárá. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n ní láti gbéra lọ sí agbègbè kan, wọ́n pè bẹ̀ ní Mọ́kúá, ní ṣáìdì Niger State ni wọ́n gbé àwọn Niger State, thank you, Niger State ní Mọ́kúá ni wọ́n ti lọ gba àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀. Ẹ̀yin ènìyàn mi, bí ẹ bá ṣe ń wọlé, ẹ máa bá mi ṣe gbòòsà fọmọ Adéyẹmọ, ẹ máa bá mi kí ọmọ Adéyẹmọ wípé ó kú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ bá ṣe wá dúpẹ́, ẹ tún máa bá wa kí àwọn ìjà ẹkùn ní ẹ̀gbẹ́ kan náà pé wọ́n kú iṣẹ́, torí pé àwọn iṣẹ́ kan náà wà tí a ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta, ṣùgbọ́n a lè fi hàn, kì í ṣe àwọn eléyìí tá a lè gbé sórí ayélujára. So bẹ́ẹ̀ bá ṣe ń kí ìrù ẹkùn bàbá wa tó jẹ́ bàbá wa pápátá, ẹ máa kí ọmọ ìjà ẹkùn security alert pé àwọn náà kú iṣẹ́ takuntakun. Ẹ̀yin ènìyàn mi, ọ̀dọ̀ bá mi olóyè ọmọ Adéyẹmọ ni mo wà láàárọ̀ yìí. Ẹkùn ọkọ̀ Fúlàní ló gun ọ̀fẹ́ o. Ibi tí àwọn ènìyàn ẹ rí pé ariwo gorí ayélujára pa kan, ó fẹnu wú géètì ní, fẹnu jáwáyà, fẹnu ṣe kinní kan. Ẹ já dúpẹ́, bàbá wo olóyè ọmọ Adéyẹmọ tó ronú. Ṣé mọ̀ pé mo sọ ọ̀rọ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pè mí. Màá mú àwọn fídíò kọ̀ọ̀kan wá fún yín sìn tí ẹ máa rí. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń pè mí nígbà yẹn lọ́hùn-ún, ó ti join APC ni, ó ti darapọ̀ mọ́ APC ni, ẹ rí kí ibo ni Yorùbá nation wà báyìí, kò sí Yorùbá nation mọ́. Àwọn tó pè mí, mo sọ fún wọn wípé ẹ ṣe sùúrù, ọmọ Adéyẹmọ mọ ohun tó ń ṣe, ẹ̀yin ẹ ṣe sùúrù. Ọmọ Adéyẹmọ mọ pàtàkì ohun tó gbé lọ́wọ́, ohun tó dìde tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀, tó fi gbogbo dúkìá sílẹ̀, tó fi gbogbo ilé ọ̀nà gbogbo ẹ̀ tó fi ilẹ̀
àwọn ọmọ ẹ̀ ń bẹ Germany, àwọn ọmọ ẹ̀kọ́ ti ní PhD lọ́wọ́ lókè òkun. Ṣé bàbá ò fẹ́ jẹṣẹ́ ọwọ́ ẹ̀ lórí àwọn ọmọ ni? Ṣùgbọ́n gbẹ̀mí ẹ̀ sílẹ̀ fún gbogbo ọmọ Oòduà. Mo ní ẹ ṣe sùúrù, ẹ máa rí ibi tọ́mọ Adéyẹmọ ń lọ. Inú mi dùn fáwọn followers mi. Wọ́n pè mí, wọ́n ní Arólé ó sọ bẹ́ẹ̀ lọ́jọ́ sí, ó sọ bẹ́ẹ̀. Ìyá kan ṣe pè mí láàárọ̀ yìí pé Arólé ó máa sọ bẹ́ẹ̀ pé olóyè máa mọ nǹkan tó ń ṣe. Dájúdájú Oòduà nation wa ó dẹ̀ pé iwájú ló wà o. Tá a bá jagun tá a dáàbò bo gbogbo ilẹ̀ Oòduà tí ajínigbé ò jí wa gbé mọ́, dájúdájú Oòduà nation ló kàn yín. Mo sọ fún ìyá yẹn láàárọ̀ yìí, mo ní mọ́mì ṣe àpò mo sọ fún yín pé ọmọ Adéyẹmọ mọ ohun tó ń ṣe. Ókè ńgbà táwa bá dédé kóra wájọ tá à ń pariwo Yorùbá nation no going back, Yorùbá nation no going back. Wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wa nínú igbó. Ṣẹ́gun ẹ káàbọ̀, Ògúnwándé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé rìnrìn àjò. Olóyè ọmọ Adéyẹmọ ṣe bẹbẹ. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tí olóyè ọmọ Adéyẹmọ ṣe. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí, ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí brother mi Mr Wisdom ọlọ́pọlọ onílàákàyè ọlọ́gbọ́n ènìyàn gẹ́gẹ́ bó ṣe sọ wípé eléyìí tẹ́ ẹ máa rí lẹ máa rí, eléyìí tá a bá mọ̀ pé eléyìí ò ṣe é rí ẹ ò ní rí. Ṣùgbọ́n ohun tó jẹ́ pàtàkì fún wa ni pé gbogbo àwọn ènìyàn tá a bá mú ní ìlànà ìjọba, ní ìlànà tó bófin mu láàfin mú wọn. Ṣùgbọ́n àwa ò ní gbà kí àwọn ènìyàn yìí máa pa àwọn èèyàn wa. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi gbé tírígbòsà fọmọ Adéyẹmọ. Ẹ bá mi máa kí Ìgbòho òṣàkú iṣẹ́. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní yiniyini orí ènìyàn máa wú láti ṣèmí. Ọmọ Adéyẹmọ ò gbowó, ọmọ Adéyẹmọ ò gbóbi. Owó ara baba ni baba ń ná. Gbogbo tí wọ́n fi ń ta baba lọ́rẹ ni baba kó jọ tó fi ń ṣe ọmọ Yorùbá lóore. Níbi tí àwọn ènìyàn kan ti jókòó tó jẹ́ pé ó yẹ kó ń ṣiṣẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n gbé ọ̀pá Fúlàní wọ́n ń gbé kiri. Wọ́n ń pariwo we are not a coward, a kì í ṣe kinní kan. Ọmọ Oòduà wọ́n ń sọ fún ọba kọ̀ ẹ́, ìjòyè kọ̀ ẹ́, gbogbo àwọn aráàlú, gbogbo ọmọ Oòduà ní tilé toko ló kọ̀ ẹ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o fẹ́ máa gbé ara ẹ̀ bíi pé o ṣe pàtàkì lójú ọmọ Oòduà. Tọ́mọ Oòduà dẹ̀ ti mọ ohun tí wọ́n ń fẹ́. Ẹni tó ń jà fún ilẹ̀ Oòduà ó yàtọ̀ sẹ́ni tó ń jà pé kọ́ ẹ gbé owó wá. Ẹ̀yin ènìyàn mi, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ o. Ṣùgbọ́n ibi tí àwọn ènìyàn wọ̀nyí ti jókòó tí wọ́n ti ń rò nírò wípé ó gba glory wa, ó gba kinní kan ni, ó gba glory wa. Ọjọ́ ẹ wo, mo ní fídíò kan tí mo tiẹ̀ bá fún yín, ẹ̀rí lẹ máa rí, ẹ máa rẹ́rìí ni. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ n sáré tún mú yín lọ fídíò kan pápápá kẹ́ ẹ wo iṣẹ́ takuntakun tí ọmọ Adéyẹmọ ṣe. Ẹ bá ṣe ń wọlé, ẹ kò bá mi máa gbé gbòòsà fọmọ Adéyẹmọ ni, so that ibi tí bàbá bá wà tóun náà bá jókòó sí tó bá ti ń wo fídíò yìí. Torí pé ṣàṣà ní fídíò tí bàbá mi olóyè ọmọ Adéyẹmọ tí ò kí ń wò lórí prógrámù wa yìí, ní pàtàkì mi tí mo jẹ́ ọmọ ẹ̀ àrólérólérólé, a máa wo fídíò dáadáa. Inú wọn á lè máa dùn, orí wọn á lè máa wú gẹ́gẹ́ bí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Oòduà bẹ́ẹ̀ ṣe ń moore. Torí pé àwọn kan máa ń sọ pé Yorùbá ò moore, bẹ̀tẹ̀ mi ń sọ fún wọn wípé sáà tiwa yìí àwa moore. Ẹ jẹ́ n sáré mú yín lọ pápápá kẹ́ sáré rí iṣẹ́ takuntakun tọ́mọ Adéyẹmọ ṣe. Kí orúkọ ẹ̀ náà? Malik. Kébi ẹ kọjú sí bíbá. Ẹ jẹ́ ká gbé. Malik. Ẹ jẹ́ kí ẹ kúrò mẹ́. Ọ̀pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká gbé wọn. Àbí ká gbé wọn sórí wheelchair. Ẹ gbé wọn kílà ẹ gbé wọn. Ọyá ẹ gbé wá. Ẹ pẹ̀lẹ́. Sorry. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lú ọmọ 2 years yìí, ọmọ 2 years. Ẹ bá ń gbẹ́sẹ̀ yẹn. Àdúrà ti gbà.
kí orúkọ ẹ̀ náà Malik kébì ẹ kọjú sí bíbá ẹ jẹ́ ká gbé Malik ẹ jẹ́ kí ẹ kúrò mẹ́ ọ̀pẹ̀lẹ́. ẹ̀yin ènìyàn mi gbòòsà fún ọmọ Adéyẹmọ Irú-Ẹkùn security network gbòòsà fọmọ Adéyẹmọ ẹ̀yin ti Ìjà Ẹkùn náà ẹ̀yin náà gbòòsà fún Ìjà Ẹkùn security alert. Ọmọ Adéyẹmọ adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ènìyàn mi. Àwòrán tẹ́ ń wò yìí òun ni àwọn tí wọ́n kidnap nílùú Ìgbòho. Wọ́n wá gbé wọn láti ìlú Ìgbòho wọ́n gbé wọn lọ sí ìlú Niger State gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Wọ́n gbé wọn lọ sí Niger State ní Mọ́kúá. Ibẹ̀ ni bàbá wa olóyè ọmọ Adéyẹmọ àti ikọ̀ Irú-Ẹkùn àti àwọn security mìíràn tí gbogbo wọn jọ pa ìwọ́jọpọ̀ tí wọ́n jọ lọ láti lọ gba àwọn ènìyàn wọ̀nyí. Àwọn Irú-Ẹkùn security network àwọn ni wọ́n lọ tí wọ́n lọ rescue àwọn ènìyàn wọ̀nyí. Wọ́n gbà wọ́n padà wá sílé. Níbi tí àwọn kọ́dẹ̀ tí ó ti yé yín orí ayélujára ti kún sí ó ti gbògo wa ó ti gba kinní wa ó ti gba glory wa iṣẹ́ tá a ti ṣe àwa la pa bàdó àwa la pa bídó àwa la pa bídò àwa la pa kinní kan àwa la ṣe kinní kan kinní kan tó yẹ kẹ́ ẹ bọ́ sójú iṣẹ́ tó yẹ kẹ́ ẹ bọ́ sí ojú iṣẹ́ kájọ fọ ilẹ̀ Oòduà mọ́. Irú-Ẹkùn security network bàbá ṣiṣẹ́ takuntakun. Ìjà Ẹkùn security alert àwọn guys yìí wa àwọn bàbá wa náà ń bẹ àwọn náà ṣiṣẹ́ takuntakun tó yẹ kẹ́ ẹ bọ́ sójú iṣẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìlara ẹ bẹ̀rẹ̀ sí ní lara lọ́tùn lósì. Gọ́vnà Ṣèyí Mákindé mo ti sọ fún yín gbogbo ọmọ Oòduà àsìkò yìí ló yẹ ká pariwo lé Ṣèyí Mákindé fún wọn ní àṣẹ torí a gbọ́ pé lọ́jọ́ tí a wọ ibi tó yẹ kó wọ̀ ní National Park nílùú Ọ̀yọ́ ọjọ́ yẹn ni Ṣèyí Mákindé ló gbé òfin kónílé ó gbélé lẹ̀. Ẹ wo iṣẹ́ tí olóyè ọmọ Adéyẹmọ ń ṣe gbòòsà fún ẹ o ọmọ aládìkún ọmọ ládéládéládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin. Irú-Ẹkùn ti dé ó ti dé gbogbo ẹ̀yin Fúlàní ẹ máa bọ̀ jìnnìjìnnì. Ìjà Ẹkùn ti dé gbogbo ẹ̀yin Fúlàní ẹ máa gbọ̀n jìnnìjìnnì nítorí pé àwa ò ní gbà kẹ́ ẹ bà ilẹ̀ bàbá wa jẹ́. Àwa ò ní gbà kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀. Ẹ̀yin ènìyàn mi lára ibi tẹ́ ti máa gbé gbòòsà fọmọ Adéyẹmọ. Ìjẹ́ ẹ mọ̀ pé lẹ́nu ìgbà tí Irú-Ẹkùn dé yìí lẹ́nu ìgbà tí Irú-Ẹkùn bẹ̀rẹ̀ iṣẹ́ tí Ìjà Ẹkùn náà táwọn náà ṣe tiwọn. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìjínigbé ǹjẹ́ ẹ rí pé ó dẹ́rẹ̀ ǹjẹ́ ẹ rí pé ó lọlẹ̀ ní ilẹ̀ Oòduà. Ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé lẹ́nu ìgbà tí Irú-Ẹkùn security alert bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ ẹ mọ̀ pé ìjínigbé ní ilẹ̀ Yorùbá ǹjẹ́ ẹ rí pé ó ti dẹ́rẹ̀ díẹ̀ torí pé bàbá wo olóyè ọmọ Adéyẹmọ pa àrokò kan ó pa àrokò yẹn àrokò tó dẹ̀ pa yẹn ǹjẹ́ ẹ mọ̀ pé ó ṣiṣẹ́. Kí ni àrokò tí bàbá pa nígbà tí bàbá wà ní Ìgbòho? Ó ní ọmọ Ìgbòho kankan tí òun bá gbámú tó wà lára àwọn tó ń kidnap bàbá ṣe báyìí ni o bàbá sọ ní gbangba public ló ti sọ oníkan pa á. Ǹjẹ́ ẹ mọ̀ pé kì í ṣe Ìgbòho nìkan lọ̀rọ̀ yẹn ti múlẹ̀ ń sìn. Àwọn ọlọ́dẹ mìíràn gbogbo káàkiri tí wọ́n ṣọ́ ilẹ̀ Oòduà tó bá ní ẹ lè rí fídíò mọ́ àwọn eléyìí tó yẹ kẹ́ ẹ rí lẹ̀ ń rí. Ẹ̀yin ènìyàn mi ẹ máa dunnú o ẹ máa dunnú nítorí pé ìjínigbé ó máa lọ nílẹ̀ Oòduà o. Ẹ máa dunnú
mo wo fídíò kan ní ọjọ́ bíi mẹ́ta kan, mo ṣe fídíò kan, mo sọ fún àwọn ènìyàn, àwọn ọmọ Oòduà ti ń gbọ́ràn o ẹ̀yin èèyàn mi kì í ṣe ọ̀rẹ́rẹ́, àwọn ọmọ Oòduà ti ń gbọ́ràn. Tẹ́lẹ̀ ayé àtijọ́ ẹ rí pé fídíò lóríṣiríṣi máa wà lórí ayélujára, ẹ rí pé kò fi bẹ́ẹ̀ sí fídíò lẹ́nu ọjọ́ bíi mẹ́ta yìí, ǹjẹ́ ẹ rí pé kò fi bẹ́ẹ̀ sí fídíò, ẹ dẹ̀ rí pé ìjínigbé ó ti ń lọlẹ̀. Ẹ̀yin èèyàn mi, àwọn kan sọ pé kó fún ọ lóṣù mẹ́fà ìyẹn pé ó gbọ́ pa àṣẹ kiri, ẹ fún wa lóṣù mẹ́fà, ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, ó máa bẹ́lẹ̀ ló ṣe lórí ayélujára. Ẹ fún wa lóṣù mẹ́fà, a ti sọ fún yín, a ti kọ lẹ́tà sọ́ba, wọn ò dá wa lóhùn, a kọ lẹ́tà sí joyè, wọn ò dá wa lóhùn, a kọ lẹ́tà sí ṣọ́ọ̀ṣì, wọn ò dá wa lóhùn, ṣùgbọ́n àwa mọ̀ pé oṣù mẹ́fà ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, agbésùnmọ̀mí ó máa lọlẹ̀, ìjínigbé ó máa lọlẹ̀. Ìjọ́ wo ni ìrù ẹkùn dé? Ẹ bá wa béèrè. Níjọ́ wo ni ìrù ẹkùn bẹ̀rẹ̀ ẹṣẹ́? Ìjà ẹkùn security alert gan táwọn kan ń gbé síra wọn gbà kan, ìrù ẹkùn ní, ìjà ẹkùn ní àtijọ́ ẹkùn àti ìrù ẹkùn ta ló ní? Ẹ̀yin èèyàn mi, ìjà ẹkùn gan táwa ti ń sọ láwọn èèyàn wa, ìjọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ ẹṣẹ́ gan? Ìrù ẹkùn tó wá jẹ́ bàbá gbogbo wa, tó jẹ́ Káǹfàtà olórí oko, Káǹfàtà Ṣúálẹ̀ bàbá Ìgbòho Òòṣà tó jẹ́ bàbá, níjọ́ wo ni ìrù ẹkùn bẹ̀rẹ̀ ẹṣẹ́? Ẹ bá bí àwọn ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, ẹ fún wa lóṣù mẹ́fà, ẹ gbówó fún wa 20 billion, ó máa lọlẹ̀, ó máa lọlẹ̀, insecurity ó máa lọlẹ̀. Níjọ́ wo ni ìrù ẹkùn bẹ̀rẹ̀ ẹṣẹ́? Ẹ̀yin èèyàn mi, ẹ lọ wo gbogbo ilẹ̀ Oòduà báyìí, ẹ rí pé ìjínigbé ti ń lọlẹ̀. Orúkọ yẹn lásán ni o, orúkọ yẹn ìrù ẹkùn, anywhere tí ìrù ẹkùn bá ti dé, jìnnìjìnnì ó máa mú wọn nì, ó máa mú wọn, àwọn ọ̀tá ilẹ̀ ó máa mú wọn nì. Ẹ rí pé Gúnmi dáhùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣàkóso ti sọ̀rọ̀ yẹn mo ní gbogbo kan tó lọ yìí, mo láwọn Fúlàní ṣe máa dáhùn o, wọ́n sì máa sọ̀rọ̀. Ẹ rí pé kíní yẹn ti kan Gúnmi lára. Gbogbo àwọn àgbáríjọpọ̀ bandit nílẹ̀ Yorùbá, àwọn sẹ́ríkì Fúlàní tó ń bẹ nígboro, wọ́n ti pè, wọ́n ti kọ́ńtàtì ara wọn, bàbá gbà wá o, Ìgbòho ní o, ó ti dé o, ìrù ẹkùn ti dé o, Ìgbòho ní o, ìrù ẹkùn ti dé o. Ẹ rí pé Gúnmi sọ̀rọ̀ jáde pé kí olóyè kó má dá ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn lẹ̀. Ṣé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí? Ṣé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí tó wà nílẹ̀ yìí? Because òun ti mọ̀ pé tó bá ti sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́yẹn, Olúwo máa faraya, Olúwo máa bínú pé igbó tí olóyè ń wọ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ni, ó ti yé yín. Irú àwọn kí náà pè wọ́n, àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá tó jẹ́ pé Fúlàní ní gbogbo wọn, wọ́n mọ̀ pé àwọn yẹn náà máa dìde, wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní preach sí etí àwọn èèyàn pé igbó tí olóyè ń wọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni o, àwọn mùsùlùmí ló lọ ń kọlù ń bẹ̀. Ṣe pé ìkan lára wọn ti sọ̀rọ̀ pé àwọn Boko Haram yìí, àwọn Al-Qaeda yìí, àwọn ajínigbé pé irinṣẹ́ Allah ni wọ́n, pé irinṣẹ́ Allah ni wọ́n, pé èèyàn dáadáa pé èèyàn dáadáa ni gbogbo wọn. Ẹ rí i pé iṣẹ́ olóyè ọmọ Adéyẹmọ ti kan Gúnmi lára. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ olóyè iṣẹ́ mẹ́yẹ bọ̀ lápò ní o. Bàbá ò tí ì bẹ̀rẹ̀, ṣé rí gbogbo eléyìí tẹ̀sí wò, bàbá ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ o, rìhásà lásán sì lélẹ́yìí o. Pé in tí mo fẹ́ ṣe fún ilẹ̀ bàbá mi rèé, in tí mo fẹ́ ṣe fáwọn ènìyàn mi rèé, tí ń gbé ní gbogbo ilẹ̀ Oòduà pátápátá. Rìhásà sì lé gbogbo eléyìí tẹ̀sí wò yìí o. Bàbá ò tí ì tọ́ọ̀ṣì bí tó yẹ kó tọ́ọ̀ṣì pé ẹ̀yin èèyàn ọ̀yá ẹ máa bọ̀, ẹ̀yin rẹ̀ ẹ̀yà ìwà ọ̀yá ẹ lọ báyìí, ẹ lọ báyìí. Bàbá ò tí ì bẹ̀rẹ̀ yẹn o. Àwọn èèyàn kọ́ ni bàbá kọ̀ ṣe ó yá ẹ̀yin ẹ̀kọ́ sì máa fún wọn ní preamble, ẹ máa fún wọn ní rìhásà, káwọn gáìsì wọ̀nyí kọ́ tiẹ̀ rí pé àwa ò ní gbà nílẹ̀ Oòduà kẹ́ máa jí wa gbé. Èmi Àrólé ni mò ń sọ bẹ́ẹ̀. Bàbá ò tí ì bẹ̀rẹ̀, ṣé ní gbogbo eléyìí tẹ́ ń rí, bàbá ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. Ìgbòho Òòṣà, mo ní èmi ń sọ, mo tún sọ, bàbá ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ o. Eléyìí tẹ́ ń rí, bàbá kọ̀ ṣe ń, ó ṣe ń, òkè ẹ̀yin èèyàn wa ẹ kọ̀ sì ẹjá sọ fún wọn ní tá a fẹ́, bá a ṣe fẹ́ ṣiṣẹ́ wa kẹ́kọ̀ọ́ rí. Ó lélẹ̀ tẹ́ ń rí lẹ́gbẹ̀ẹ́ mi yìí o, ẹni tó ti gbé láti bí 18 days, iṣẹ́ tó yẹ ká mi ṣe, iṣẹ́ tó yẹ kí ọlọ́pàá ṣe, tí wọ́n dẹ̀ ń gbowó oṣooṣù lójoojúmọ́. Ìgbòho ò tí ì bẹ̀rẹ̀, Ìgbòho ò gbowó oṣù o. Iṣẹ́ tó yẹ kí ọlọ́pàá ṣe, iṣẹ́ tó yẹ kí Ṣèyí Mákindé ṣe, iṣẹ́ tó yẹ kí àwọn gómìnà gbogbo ilẹ̀ Yorùbá níbi tó ti ń jí wọn gbé, iṣẹ́ tó yẹ kán ṣe, ó ní Ìgbòho ṣe yìí o. Láti bí 18 days sí 20 days tó ti jẹ́ àwọn agáìsì yìí gbé, Ìgbòho lọ ń sìn, ó lọ gbà wọ́n padà,
àwọn lẹ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ọjọ́ tí olóyè dẹ̀ wọnú igbó national park Ṣèyí Mákindé ní òfin kó lílo gbólé wà so kẹ́ ẹ wo bó ṣe ń lọ bẹ́yẹn so ẹ̀yin ènìyàn mi ní gbogbo ọ̀nà jagunjagun lolóyè ọmọ Adéyẹmọ o tó yàtọ̀ sáwọn janujanu torí àwọn tó ń sọ pé Ìgbòho ó ń fẹnu wú gate dọ́ọ̀nà mo sọ olóyè ò fún ara ẹ̀ jáde ó dẹ̀ dá wọn lóhùn látijọ́ tó lóyè ti jáde tó ti dá wọn lóhùn lèmi kò tiẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ láwọn tó sọ pé ó ń fẹnu wú gate olóyè jẹ́ kó yé wọn pé ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ̀ ń sọ pé mò ń fẹnu wú gate àbí it's fine ṣé ẹni tí n bá fi ẹnu wú gate délé ẹ̀ gbogbo gate ilé àtògiri ilé àti ilé tó ń gbé ló máa fẹnu wó ó bẹ̀rẹ̀ pé fẹnu jáwáyà lòun tó ń bá fẹnu jáwáyà délé ẹ̀ gbogbo iná ilé ẹ̀ ló máa fẹnu destroy òun á bà gbogbo wáyà ilé ẹ̀ jẹ́ ni kí wọn náà mọ̀ pa ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn so gbogbo nǹkan wọn yẹn làwa náà rí pé wẹ́ a ní láti máa dáhùn because olóyè ti dá wọn lóòdẹ̀ ti fún wọn lésì ọ̀rọ̀ tó dáa fẹnu wú géètì lòun tó ń bá fẹnu wú lé ẹ tó ń fẹnu wú géètì délé ẹ. nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣe bẹ́ẹ̀ yẹn so owó ti padà dé ẹ bá mú chájà wá so kí ni mò ń gbìyànjú láti sọ ẹ̀yin olólùfẹ́ mi so Ìgbòho Òòṣà bàbá ṣiṣẹ́ lọ́nà tó bá òfin mu bó bá ṣe mú wọn ṣíkún ni wọ́n ń fà wọ́n fúnjọba ẹ̀yin ìjọba wa àwọn rèé o ẹ dá sẹ̀ríà tó bá dára fún wọn ẹ fi sẹ̀ríà tẹ bá mọ̀ pé ó tọ́ sí àwọn aráabí ẹ fi fún wọn ẹ̀yin ènìyàn mi ẹ̀yin ọmọ Oòduà ní tilé toko now ṣé mọ̀ pé àwọn ìdí tí mo sọ pé a nílò láti bá gọ́vnà Ṣèyí Mákindé sọ̀rọ̀ kí wọ́n lè gba olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. ọ̀gá o ó kọ́ tẹ̀ ń pa abílẹ̀ rẹ̀ ó yà. mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi ìdí tí èmi àti yín tá a fi nílò láti bẹ gómìnà Ṣèyí Mákindé bí wọ́n fún bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ̀kọ́ ọkọ̀ fúlàní kí wọ́n fún wọn láàyè láti lọ kojú àwọn báńdíìtì nínú igbó ǹjẹ́ mọ̀ pé information kan jáde dóònà ó ṣeé ṣe kí gbogbo yín ti gbọ́ but fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ information yìí máa play fídíò yìí fún yín fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ information yẹn torí tiyín ni mo ṣe máa play fídíò yìí bá play ẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé òun la fẹ́ fi fídíò yìí bá sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi olóyè ọmọ Adéyẹmọ ń ṣe bẹbẹ ó ń ṣe bẹbẹ nílẹ̀ Oòduà wa ó ń ṣe bẹbẹ ẹ já gbọ́ information yìí látẹnu Very Dark Man ó ní nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀. Ransom money for the release of... All right, so yesterday I got an information that the Oyo State government paid ransom money for the release of the children and teachers that were kidnapped on the 15th of May 2026 at Olure local government area in Oyo State. So it is said that the government paid ransom for the release of those children, but the kidnappers collected the money and have still refused to release those children. Today will make it 49 days in captivity, 49 days with those little children and their teachers in captivity. Tomorrow will make it 50 days with them there. And as of today, you can see all over the internet
Nobody is really talking about the children anymore. Nigerians have moved on like they always do. Everybody have moved on from that topic. They are now talking about other trending issues. So everybody have moved on, right? We don't know how the children are faring. We don't even know if the children are still alive. We don't even know if they are still in your state, if they have been moved to another country. We don't know what is the current status of the children, right? Now, this brings us to what I told the Oyo State governor when we protested in Oyo State, and he came out to address us on the 17th of June 2026. ẹ bá mi máa share video ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Oòduà ẹ share video. We don't want this situation to be like Chibok. The Chibok children were kidnapped April 2014. ẹ̀yin èèyàn mi ẹ má bínú mi ìfẹ́ kí fídíò yìí ó play jù torí ọ̀rọ̀ ṣe ń bẹ tí mo fẹ́ bá yín sọ. Àwọn nǹkan kan ń bẹ tí olóyè ọmọ Adéyẹmọ ṣe tá máa yànnàná lónìí tí gbogbo ọmọ Oòduà fi mọ̀ wípé jagunjagun yàtọ̀ sí àwọn ará bí wọ́n ní wọ́n kọ lẹ́tà sọ́ba, wọ́n kọ sí jòyè, wọ́n kọ sí ọ̀tọ̀kùlúùlú, wọ́n kọ sí kinní, wọn ò dá wọn lóhùn fún àwọn náà fẹnu ara wọn sọ. Ṣé ìyẹn ò wá túmọ̀ sí kò yẹ kí wọ́n lè wò pé kí ló ń ṣẹlẹ̀ láàrin yẹn? Ẹ tiẹ̀ jẹ́ tó fi bẹ̀yẹn lẹ̀. Now ẹgbọ́n nǹkan tí Very Dark Man sọ, ó ní information tẹ̀ wọ́n lọ́wọ́ wípé àwọn gbọ́ wípé Ṣèyí Mákindé ti gbé owó kẹ̀kẹ́ fún àwọn kidnapper yìí, pé wọ́n ti gbé owó pé òun gba information. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù, ẹ bá mi share fídíò yìí o. Àwọn nǹkan bíi méjì láti sọ tó ń dàbí wípé tó fẹ́ máa fẹsẹ̀ múlẹ̀ bí ìgbà kan sọ pé Ṣèyí Mákindé mọ̀ nípa àwọn ọmọ tí wọ́n jí kó yìí. Àwọn nǹkan bíi méjì mẹ́ta lèmi àrólé pẹ̀lú àwọn information kọ̀ọ̀kan táwa náà ti ń gbọ́. Now ẹ bá mi gbọ́ àárín yẹn. Very Dark Man ó sọ ọ̀rọ̀ kan bẹ̀ yẹn, ó lóun gba information kan pé Ṣèyí Mákindé ti gbé owó fún àwọn kidnapper tí wọ́n kidnap àwọn ọmọ ní school. Ẹja béèrè lọ́wọ́ ara wa. Nǹkan àkọ́kọ́, àwọn wo ni wọ́n gbówó fún? Tó bá ipò rí bẹ́ẹ̀, torí Very Dark Man tó bá mú ọjọ́ tí mo ti respect máa yẹn, tí mo ti mọ̀ pé lóòótọ́ bí àwọn èèyàn ṣe máa ń pọ́nlé ó wọ̀ sí ẹ̀, òun ni ọjọ́ tó fẹ́ wá sí ìlú Ìbàdàn, níbi tí mi ò ti fi ọ̀rọ̀ dìmánà yẹn ṣeré ni o, láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní follow ẹ̀. Mo kàn máa ń gbọ́ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mi ò follow ẹ̀. Láti ọjọ́ yẹn ni mo ti tẹ follow tí mo ti bẹ̀rẹ̀ sí ní follow ẹ̀. Ó ní òun gba information o pé Ìbàdàn táwọn ń lọ lọ́la yìí pé òun gbọ́ pé àwọn tọ́ọ̀dì kan ń bọ̀ láti wá àtàkì òun. Mo kọ́ gba information ẹ̀ ní alọ́jọ́ ẹ̀, mo wò fún ara mi ni wọ́n send ẹ̀ sí mi, mo kọ́ dúró. Now mo wá fẹ́ wò ó pé ṣé bó ṣe rí náà nìyẹn, ṣe pé èmi àrólé náà nǹkan tẹ́ ẹ̀yin olólùfẹ́ mi fi máa ń follow mi náà ni pé tí n bá mú information wá pé báyìí la rí o, láàrin ọjọ́ mẹ́ta ẹ máa rí kinní yẹn tó máa ṣẹlẹ̀ ṣáá ni, torí pé àwa náà à ń gba information wa láti ibi tá a ti mọ̀ pé tá a bá mélé jáde authentic ni. Now ọjọ́ gọgọgọ tí dìmánà ẹ̀ wá sí Ìbàdàn, wọ́n àtàkì ẹ̀ lóòótọ́. Nígbà tí èmi àrólé wá ṣe findings mi, àwa rí i pẹ̀lú gbogbo bí mo ṣe kájọ, àwa rí i pé Ṣèyí Mákindé ló ró àwọn tọ́ọ̀gì láti wá àtàkì Very Dark Man. With hope pé ó ń wò pé bó ṣe wọlé yẹn crowd yẹn máa pọ̀, àwọn tí Ṣèyí Mákindé ti bà lé wọn jẹ́ wọ́n á bínú jáde, àwọn tí wọ́n kidnap àwọn ọmọ ẹ̀ wọ́n á bínú jáde, so crowd yẹn ti máa lágbára jù, bóyá ìjọba máa bọ́ lọ́wọ́ ẹ̀ torí ó ti ń gbọ́ pé àwọn kan náà ti sọ pé kó fi orí ìjọba yẹn sílẹ̀, so òun ló fi tètè ṣe láti lè lé crowd yẹn sẹ́yìn bá a ṣe gbọ́ nìyẹn. Now ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ wá padà, torí ọ̀rọ̀ tó sọ yẹn ó wá padà ṣẹ lóòótọ́. Ó sọ pé wọ́n máa àtàkì òun lọ́jọ́ kejì, wọ́n dẹ̀ àtàkì ẹ̀ lóòótọ́. Ó wá jẹ́ kí n mọ̀ pé bọ̀bọ́ yìí o bó ṣe rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Now ó wá tún sọ ń sìn, ó lóun gba information pé wọ́n gbé owó fún àwọn agbésùmọ̀mí kan lè rìlíìsì àwọn ọmọ yẹn. Báwo ni wọ́n ṣe líǹkì mọ́ra wọn? Ẹ̀yin èèyàn mi ayé ti lu jára ń sìn o, ayé ti lu jára, ó ti yé yín, ayé kọ̀ǹpútà la wà yìí o. Báwo ni wọ́n ṣe líǹkì mọ́ ara wọn tó fi ráyè gbé owó yẹn lẹ̀?
now wọ́n ló gbowó yẹn lẹ́sìn àwọn agbésùmọ̀mí refuse láti release àwọn guys yẹn. ẹ jájọ béèrè lọ́wọ́ ara wa ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Benue nìyẹn, ṣé Benue ni àbí Borno State, níbi tí ẹ ti rí àwọn obìnrin tí wọ́n ti faraya, tí àwọn obìnrin ti dìde, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe protest lọ́tùn lósì wípé àwọn kí lorúkọ ẹ̀, àwọn sójà tó wà ní ẹ̀yìn èèyàn mi, tí àwọn bandit ẹjọ́ mú bọ́ o, tí àwọn bandit àwọn aráàlú tí wọ́n fi lọ bá àwọn sójà ní ẹnu ìloro tí wọ́n dúró sí ní checking point wọ́n wá lé àwọn sójà yẹn, wọ́n ní pé ní gbogbo ìgbà tó bá ti ń ṣe àkọlù sí wọn, àwọn sójà yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní yìnbọn, tó bá fẹ́ tẹ̀lé àwọn agbésùnmọ̀mí yẹn àwọn ló máa gáìdì wọn padà. ṣùgbọ́n kí ni àwọn sójà yẹn ń wò tí àwọn gáìsì ẹ̀ fi ráyè wọlé? so dájúdájú àwọn yìí ni. ẹ má tún gbàgbé wípé èèyàn kan tí wọ́n filẹ̀ nígbà táwọn ajínigbé tó sanwó tó san ransom, wọ́n ní ẹ̀gbẹ́ police station ni wọ́n drop ransom yẹn sí, pé ibi tó ń drop ẹ̀ sí tó ti ní kán drop ẹ̀ kò jìnnà sí police station. àwọn ọlọ́pàá dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú, ṣùgbọ́n wọn ò rí títí táwọn agbésùnmọ̀mí yẹn fi gbé owó lẹ́gbẹ̀ẹ́ police station tí wọ́n fi gbé lọ. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lohun tí mò ń pe àkíyèsí ẹ̀yin ọmọ Oòduà sí, pé báwo ni owó tó ná gbé fáwọn agbésùnmọ̀mí tí wọ́n kọ̀ láti release àwọn ọmọ tí wọ́n kó, báwo ni wọ́n ṣe connect mọ́ wọn? ẹ̀yin olóye onílàákàyè yìí dà, báwo ni wọ́n ṣe connect mọ́ wọn? ẹ̀yin ọmọ Oòduà ẹ jájọ jòkó, ẹ jájọ ṣe kínní. a mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ni, ṣùgbọ́n ṣó yẹ kó máa fòṣèlú ta, kó máa fi ayé wa ta jókà pẹ̀lú òṣèlú? ẹ̀yin èèyàn mi, báwo ni Ṣèyí Mákindé ṣe rí àwọn tó gbowó fún? ta ló gbowó fún? ṣé ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó nílò láti pé kí á di pàǹpá kóńdókùmọ̀ ká lọ kó bá dìmánà yìí ní government house láti lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn wo ló gbowó fún? dẹ́ngbà tó gbowó fún wọn wáyé tó fi refuse, àwọn wo ni? now olóyè ọmọ Adéyẹmọ, ẹ bá wa pè ẹ pé olóyè ọmọ Adéyẹmọ láti wá bá wa dá sí nǹkan tó wà lẹ́yìn. ẹ̀yin ará Ìbàdàn, ariwo tó yẹ kẹ́ ẹ máa pa nìyẹn o, torí pé Ṣèyí Mákindé ní gbogbo ọ̀nà làwọn nǹkan kan láti rí nǹkan kan, láti rí àwọn nǹkan kan, láti rí nìrí pé ó mọ̀ ó ṣeé ṣe ó jẹ́ pé wọ́n ti ká àwọn ọmọ yẹn lọ kó wá ṣẹ̀wá kó bẹ̀tù, ó mọ̀ ó dẹ̀ mọ̀ bí wọ́n ṣe lè gba àwọn ọmọ yẹn. so information tó fi gbé owó fún wọn, kí ló dé tí ò lo information yẹn kó fi pe ọmọ Adéyẹmọ? ǹjẹ́ mọ̀ pé olóyè àti Ṣèyí Mákindé gbogbo alámọ̀ wọn ò sí ní condition tó dára, ó ti yé yín, wọn ò sí ní bàbá ò gbà tí olóyè, ẹ jẹ́ ń lò bẹ́yẹn. bẹ́ẹ̀ dẹ̀rẹ́ bàbá náà kọ̀ ra, bàbá ò fi tiẹ̀ ṣe. lẹ́nu ọjọ́ mẹ́ta ni bàbá ṣe kọ lẹ́tà sí pé kó fi security kó fi sí gbogbo school, kó wá pe ìjà ẹkùn. àwa ìjà ẹkùn iṣẹ́ wa pàtàkì nìyẹn, láti ṣọ́lé, láti ṣọ́ dúkìá, láti ṣọ́ gbogbo àwọn environment wa fáwọn Fúlàní kó má bàa ráyè wọlé. so bàbá ti kọ lẹ́tà pé kó fi àwọn security sí gbogbo school wa. ṣé rí pé bàbá ò fi pé bóyá ó ń bínú sóò àbí olóyè ń ṣe tiẹ̀ lọ ni, ṣùgbọ́n olóyè ò fi ṣe ìbínú, olóyè tún fẹ́ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé. now Ṣèyí Mákindé, owó tó o gbé fún wọn yẹn, kí ló dé tó o fi líǹkì olóyè ọmọ Adéyẹmọ mọ nǹkan tó kàkà tó bá fi sanwó yẹn, kó ní kí ìlú ẹkùn lọ láti lọ gba àwọn ọmọ yẹn lẹ̀? ẹ̀yin ará Ìbàdàn, mò ń sọ fún yín lénìí, olóyè ọmọ Adéyẹmọ, bàbá fẹ́ gbìyànjú láti la ká àwọn ọmọ yẹn wá, bàbá dẹ̀ ń sapá wọn, ṣùgbọ́n àwọn nǹkan kan tó yẹ kó lóyè mọ̀, tó yẹ kí Ṣèyí Mákindé kó jẹ́ kí olóyè mọ̀ nípa bí wọ́n ṣe jí àwọn gáìsì gbé, Ṣèyí Mákindé dì mọ́wọ́, because owó tó gbé lọ yẹn ó ní bó ṣe jẹ́, ó lẹ́ni tó gbowó fún. so gbogbo ẹ̀yin ará Ìbàdàn, mo bẹ̀ yín, àwọn ọmọ wa, ìyá wa, àbúrò wa tí wọ́n bẹ nínú igbó yìí, ó mà ti ń lọ sí bí oṣù méjì báyìí, ó mà yẹ kó ká wa lára. olóyè ọmọ Adéyẹmọ ló mà yẹ ká pè, ìrù ẹkùn ló mà yẹ ká pè, kí ìrù ẹkùn náà kó kó àwọn tó yẹ kó kó mọ́ra. ìrù ẹkùn ló mà yẹ ká pè sí àwọn ọmọ tó ti wà ń bì. ṣe bóun lẹ rí yìí, ẹni tí wọ́n ti jí gbé láti bí 18 days ago, olóyè ọmọ Adéyẹmọ lọ gbà padà. olóyè ọmọ Adéyẹmọ lọ gbà wọ́n padà.
so Ìgbòho ti show ẹ̀ pé òun máa ṣe kinní yìí àwọn agbésùn àbí ẹ̀ṣọ́wọ́ àwọn bandit ni àwọn guys yìí wà ó dẹ̀ nídìí tí Gumi fi sọ̀rọ̀ láti Àbújá àbí láti ìlú ẹ̀ pé kí olóyè ọmọ Adéyẹmọ kó ṣọ́ra gidi gan torí pé ọwọ́ olóyè ọmọ Adéyẹmọ ti ń dùn àwọn agbésùmọ̀mí ilẹ̀ Oòduà ọwọ́ olóyè ti ń dùn wọ́n ẹ̀rí gbogbo wọn bá ṣe ń jáde lórí ayélujára Ìgbòho ni wọ́n ń kọjú sí Ìgbòho ni wọ́n ń bá sọ̀rọ̀ pé kó ṣọ́ra ẹ o Fúlàní o àwọn Fúlàní kan tiẹ̀ kóra wọn jọ wọn ṣe kíní kan wọn ṣe Fúlàní bẹ̀ tàwa mọ̀ pé olórí burúkú ni gbogbo wọn pátápátá kò sí Fúlàní tẹ́ bá rí tó mọ̀ pé Fúlàní tó sọ Yorùbá olórí burúkú ni wọn ò ṣẹni tá a lè gbà mọ́ra wọn ò ṣẹni tá a lè sọ pé èèyàn ni wọn torí pé olóyè ti tú àṣírí a lot of àṣírí lolóyè ti tú olóyè déwájú ọba Ìgbòho ó nawọ́ sáwọn Fúlàní ó lóun mọ̀ pé àwọn ọmọ yín ló ṣiṣẹ́ yẹn ó ní gbogbo yín lẹ́dẹ̀ mọ̀ ó lóun mọ̀ pé àwọn ọmọ yín ló ṣiṣẹ́ yẹn àwọn ọmọ yín ló ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n mo fún yín ní wákàtí méjì wọ́n dẹ̀ káwọn gáìsì wọn kó wọn lẹ̀ àwọn kan ní àwọn àkọọ́lẹ̀ àwọn àṣekéde kan ṣùgbọ́n ìyẹlẹ̀ máa wò tẹ́yẹ rí Igbó òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní àápẹ́ pọ̀ lẹ́yìn Jagunlabi gan wọ àwọn tó yẹ pé ìwọ wọ́n tiẹ̀ ṣera wọn kọ́ tó dé kọ́tẹ̀ tó dọ́dọ̀ olóyè wọ́n ti ṣera wọn bàbá kan wá jáde ó gbágbádá funfun ó gbé sọ́rùn ó gbé ṣọ́pá Fúlàní náà ní ká pé ó ń jowú ó ń bá Ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ lu ọ̀pá kọ́ nìyẹn pé òun náà Ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ ń lò pa òun náà gbọ́dọ̀ lu ọ̀pá Ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ á gbé ọ̀pá Oòduà òun náà gbọ́ ọ̀pá Ọ̀rànmíyàn nìyẹn àbí ọ̀pá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ènìyàn mi ẹ̀yin ọmọ Gani màá fẹ́ kẹ́ ẹ lọ ṣe sùúrù dáadáa olóyè ọmọ Adéyẹmọ kò sẹ́ni tó rán bàbá ń ṣẹ́ Olódùmarè ló rán bàbá gbogbo ọmọ Oòduà ló ti ẹ̀ rán kì í ṣe pé kò sẹ́ni tó rán gbogbo ọmọ Oòduà ló rán olóyè ọmọ Adéyẹmọ níṣẹ́ gbogbo ọmọ Oòduà ló rán olóyè ọmọ Adéyẹmọ níṣẹ́ ẹni arán yàtọ̀ sẹ́ni tó rán ra ẹ̀ olóyè ò rán ra ẹ̀ gbogbo ọmọ Oòduà ló rán olóyè èmi àrólé rán olóyè gbogbo iṣẹ́ tó ṣe èmi àrólé náà rán fún ọjọ́ ọ̀la mi àtọjọ́ ọ̀la àwọn ọmọ tèmi gbogbo ilẹ̀ Oòduà ló rán olóyè kódà ẹyẹ ojú ọ̀run gan rán olóyè gbogbo ohun tí ń rìn lórí ilẹ̀ ló rán olóyè níṣẹ́ ẹ̀yin èèyàn mi mo máa fún yín ní fídíò kan ẹ kò máa rẹ́rìn ni ẹ̀rí lẹ máa rí ẹ jẹ́ sáré play ẹ̀ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wo Gani Adams wá bẹ̀rẹ̀ sí ní ó wá ń kó àwọn ọmọ ẹ̀ síta bàbá kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ẹ ti ẹ̀ jẹ́ sáré play fídíò yẹn ẹ̀yin ará Ìbàdàn ẹ má gbàgbé mẹ́sẹ̀gì tí mo fún yín o ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ má gbàgbé mẹ́sẹ̀gì tí mo fún yín o wọ́n ní bàbá yín gbé owó fágbésùmọ̀mí báwo ló ṣe rí àwọn agbésùmọ̀mí tó gbówó fún ta ló gbówó yẹn fún ta ló bá gbé lọ ẹni tó bá gbé lọ yẹn ṣe òkó yẹ kán mú ká béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ni wọ́n wà definitely ẹni tó ń gbówó fún yẹn ó rí àwọn agbésùmọ̀mí yẹn níbi tí àwọn àbúrò wa àwọn ọmọ wa àwọn àǹtí wa níbi tí wọ́n wà Ṣèyí Mákindé ẹ̀yin gbogbo ọmọ Ìbàdàn ṣe mọ̀ pé ó yẹ ká di bàbá yìí mú ká béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe jẹ́ ká béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe jẹ́ and kí nìdí tí ò fi pé olóyè ọmọ Adéyẹmọ láti lè lọ rescue àwọn ọmọ tí ń bẹ nínú igbó torí information sì ń jẹ́ kó yé wa wípé àwọn ọmọ yìí ò tí kúrò nílẹ̀ Oòduà tó bá dẹ̀ ti kúrò nílẹ̀ Oòduà ṣebí Ìgbòho ló lọ sí Niger State yìí ní Makwa tó lọ gba àwọn èèyàn sílẹ̀ ní Niger State ní Ìgbòho lọ ń sìn tó ti lọ gba àwọn tẹ́ ń wò yìí tó ti lọ gbà wọ́n wá Niger State so kí ló alóde ṣé Ìgbòho lè ṣe ni gbogbo ọmọ Oòduà ariwo tó yẹ ká máa pa sí Ṣèyí Mákindé sì ni pé kó fún ìrù ẹkùn ní agbára kó pàṣẹ pé òun fún ìrù ẹkùn o ẹ lọ bá ń kó àwọn ọmọ ìwá mò ń jẹ́ kó yé yín ni ìrù ẹkùn kò ní gbà wọ́n lọ́jọ́ mẹ́ta tí wọ́n fi máa kó àwọn ọmọ ìjáde nítorí pé Ìgbòho ṣàmánì àlùjọ̀nú ènìyàn tí ń fi asẹ́ tó fi ń mumi Ìgbòho ṣàmánì akíkanjú ọkùnrin gbọ̀ngbọ̀n gírì nílẹ̀ Oòduà kábíyèsí bàbá perí akọni àfidà lálẹ́ gàràgà ìwọ lọ́lọ́run gbé fún
ìwọ lọ́lọ́run gbé fún gbogbo ọmọ Ìbàdàn ariwo wa tó yẹ ká máa pa nìyẹn. Now ẹ jẹ́ wá já yín sí kinní kan, mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní ọmọ Oòduà mo láti ń gbọ́ràn, mo ṣe ètò kan níbi ọjọ́ bíi 3 mo sọ lórí ayélujára, mo ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ ní àwọn ìlú kọ̀ọ̀kan tẹ́ jẹ́ alágbára, mo ní àsìkò yìí ló yẹ kẹ́ ẹ lo opportunity ìrù ẹkùn tí gbogbo yìí darapọ̀ mọ́, àsìkò yìí ló yẹ kẹ́ ẹ lo opportunity ìjà ẹkùn tí gbogbo yìí darapọ̀ mọ́ láti fọ ìlú yín mọ́, torí àwa believe nínú ìjà ẹkùn, ohun tá a bá fà tá a bá rí pé ó ṣòro fún wa láti fà á pé ìrù ẹkùn bàbá ibi àfàǹkan báyìí à lè fà á o, bàbá Olóyè Ọmọ Adéyẹmọ máa dá wa lóhùn láti wá kún wa lọ́wọ́. So fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ yálà ìjà ẹkùn lẹ́wà ní ìrù ẹkùn lẹ́wà tó jẹ́ bàbá wa ní, ẹ bá ń wo lédi yẹn, ẹni kí lédi yẹn ṣe sùúrù fún 30 minutes, wọ́n fẹ́ kẹ́ bá wọn plug kíní yẹn ni mo ṣe ń lo sọ́kẹ̀tì lọ́wọ́, ó ṣe sùúrù fún ibi 30 minutes. So ẹ̀yin èèyàn mi, mo wá sọ ń bẹ̀ pé kí wọ́n lo opportunity yẹn láti fọ ìlú wọn mọ́. Tí ẹ bá wá rántí, mi ìfẹ́ play fídíò yẹn lórí ayélujára ń bí, tí ẹ bá rántí ẹ rí fídíò kan níbi tí bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ ìrù ẹkùn láwọn agbègbè kan, kì í ṣe direct olóyè o, ṣùgbọ́n àwọn èèyàn kan ní ìlú kan wọ́n kóra wọn jọ, àwọn náà wọ́n ti wà ní ìrù ẹkùn, wọ́n wọnú igbó, nínú igbó tó ń lọ wọ́n kó àwọn Fúlàní kan jáde. Màá fẹ́ kẹ́ lọ tún fídíò yẹn wò, mo bá kọ̀ tiẹ̀ ṣùgbọ́n mo kọ ọ̀rọ̀ débẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ̀yin ọmọ aládé. Now arákùnrin yẹn ó wá ń sọ nínú fídíò yẹn, ó wá ń sọ wípé òun ò ní gbà, ó ní èèyàn kan ló pe òun nílùú wọn pé ìwọ náà wá bọ̀ wá fọ ìlú ẹ mọ́, lọ darapọ̀ mọ́ ìlú ẹkùn kí ìwọ náà lè fi opportunity yẹn fọ ìlú ẹ mọ́, kó o lè fi fọ ìlú ẹ mọ́, kó o lè fi fọ ìlú ẹ mọ́. Ó lóun ti dé, ẹ lọ wo fídíò yẹn níbi tó ti mú àwọn Fúlàní yẹn táwọn kan sọ pé wọ́n lu ẹ gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ, ẹ gbọ́ tó sọ mbẹ̀ pé wọ́n pe òun náà pé kóun náà wá fọ ìlú tòun mọ́. Ṣe rí i pé àwọn ọmọ Oòduà àti ń gbọ́ràn, ṣe rí i pé bẹ́ẹ̀ ṣe ń share fídíò fáwọn èèyàn wa, ṣe rí i pé ó ń ṣiṣẹ́, because a ti sọ kó tó di ọjọ́ yìí pé ìwọ náà ó wà nínú ìlú ẹkùn, ó wà nínú ìjà ẹkùn, lo opportunity láti fọ ìlú tiẹ̀ mọ́, torí pé ohun tó bá fà tó o bá lè rí fà pé olóyè àwa dá ẹ lóhùn, olóyè àwa dá ẹ lóhùn. Tó bá láwọn fún àwọn bandit kan tó dojúkọ tí wọ́n ṣòro fún ẹ, àwọn Olóyè Ọmọ Adéyẹmọ mọ àwọn tó máa kó láti fi ràn ẹ́ lọ́wọ́. So fún díẹ̀ yìí gbogbo ọmọ aládé pátápátá nílẹ̀ Oòduà, ẹ darapọ̀ mọ́ ìjà ẹkùn ni, ẹ darapọ̀ mọ́ ìlú ẹkùn ni, tẹ̀ṣá wà nínú ìkan nínú méjèèjì yìí, ẹ ní ẹ̀tọ́ láti fọ ìlú yín mọ́. Gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ ṣe ní ìlànà òfin ni o tó bófin mu, tẹ́ bá mú wọn ẹ fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́, ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nǹkan yín, ṣùgbọ́n ní ìlànà òfin àti ní ìlànà tẹ́ mọ̀ pé ẹ ní kóra yín sínú ìyọnu, ẹ ṣe láti fi fọ ilẹ̀ yín mọ́. So ìyẹn ni àmọ̀ràn tí mo tún fẹ́ fún gbogbo ẹ̀yin jagunjagun wa tẹ́ wà nínú ìjà ẹkùn tàbí ìlú ẹkùn. Now ẹ jẹ́ wá fún yín ní fídíò yìí. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, bàbá mo ń fi àkókò yìí ẹlẹ́ẹ̀kejì tí mo máa ṣe fídíò láti fi bẹ̀ yín rèé. Kí n tó play fídíò yìí fún gbogbo ọmọ Oòduà, ẹlẹ́ẹ̀kejì sà tí èmi Àrólé tí mo máa ṣe fídíò láti fi bẹ̀ yín rèé. Nítorí pé gbogbo nǹkan tí àwọn ọmọ yín ń ṣe yìí, ǹjẹ́ ẹ mọ̀ pé ó ń kó àbùkù bá yín? Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ ní ìsọ wípé ẹ ti ẹ̀ jẹ́ ń play fídíò yìí ná kí gbogbo ọmọ aládé rí, ẹ jẹ́ ń play fídíò yìí fún yín. Ẹ kọ̀ bá wa wò, ẹ bá wa wo fídíò yìí. Mo fẹ́ mélé jáde láti fi bá Ìbà Gani Adams sọ̀rọ̀. Ẹ jẹ́ ń play fídíò yìí. Ó ga ọ̀ púpọ̀ tẹ̀ ń pa abúlé rẹ̀. Ẹ gbọ́ nǹkan. Sunday Ehoro àbí kí ló ti ń pè ẹ́, wọn ló lọ dá ìrù aláǹgbá àbí kí ló dá sílẹ̀, ìrù aláǹgbá ló dálẹ̀, because bá a ṣe ń wọ ẹ̀ yìí ó wọ òun ṣe jagunjagun lẹ̀ Yorùbá o, tó gbogbo ṣe bó ṣe ń káàkiri àwọn social media tó ń gbé ẹ tọkàn ń parọ́ wèrè fẹ́ anybody káàkiri nílùú yìí, wọn ọ̀dẹ̀ tí mọ̀rú yẹn tó yà, wọn ọ̀mọ̀rú yẹn tó jẹ́. Ó ga ọ̀ púpọ̀ tẹ̀ ń pa abúlé rẹ̀, ó yà mí lẹ́nu. Sunday Ehoro àbí kí ló ti ń pè ẹ́,
wọn ló lọ dá ìrù aláǹgbá bí kí ló dá sílẹ̀ ìrù aláǹgbá ló dálẹ̀ because bá a ṣe ń wọ yìí ó wọ òun ṣe jagunjagun ilẹ̀ Yorùbá o tó gbogbo ṣe bó ṣe ń káàkiri táwọn social media tó ń gbé ẹ tọkàn ń parọ́ wèrè fẹ́ anybody káàkiri. Ìbà Gani Adams ṣe rí i pé bọ̀bọ̀ yìí fẹ́ kẹ́ ó fẹ́ kẹ́yìn fún ayé ṣẹ̀sìn ṣe rí kí ṣe bá mo fi ń bá yín jà sá o ṣùgbọ́n ṣe ń gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀yìn bàbá yìí ó fi yín ṣe ẹ̀sìn ni ọmọ yìí ẹ lè bìlí pé olóyè ló ń ta sí 99 àbí kí n sọ pé 100% ọmọ Oòduà 100% ọmọ Oòduà lórí ọ̀rọ̀ tó ń sọ ibi pé ó ń fi yín ṣẹ̀sìn ni mo ń sọ fún yín Ìbà Gani Adams ìbá dára kẹ́ stop nǹkan tó wà lẹ́yìn kẹ́ pa àwọn ọmọ yín lẹ́nu mọ́ because tó bá ṣe ń jáde àwọn ọmọ Oòduà lẹ́yìn fídíò yìí sì mo máa fún yín ní fídíò kan tí ọmọ Oòduà fi dá lóhùn ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ ààrẹ Gani Adams ẹ bá mi share fídíò yìí. ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìjọ́ òun lè bẹ̀rẹ̀ ìrù aláǹgbá bí kí ló dá sílẹ̀ ìrù aláǹgbá ló dálẹ̀ because bá a ṣe ń wọ yìí ó wọ òun ṣe jagunjagun ilẹ̀ Yorùbá o tó gbogbo ṣe bó ṣe ń káàkiri táwọn social media tó ń gbé ẹ tọkàn ń parọ́ wèrè fẹ́ anybody káàkiri nílùú yìí wọn ọ̀dẹ̀ tí mọ̀rú yẹn tó yà wọn ọ̀mọ̀rú yẹn tó jẹ́ ṣó ti yé ó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ìjọ́ òun lè bẹ̀rẹ̀ ìrù aláǹgbá bí irú kílẹ̀ pé ìjọ́ òun lè dé ìrù aláǹgbá ó fẹ́ fi ẹyin ẹ fẹ́ fi rí àwa àtàjẹ́ pé yẹn àti ń bà bọ̀ ó ní ìrù aláǹgbá o kékeré kọ́ ó ti pẹ́ ó jura wọn lọ Sunday Igboho ó jura wọn lọ o báyìí kì í tàn ẹ́ tó bá bìrì gbogbo pé ẹ̀ ń wọnú igbó ń sẹ̀ṣẹ̀ àìmọye nǹkan tá àti àṣìf àìmọye bá a ṣe wọnú igbó tó àwọn àti jópèsì tó àwa ti wọnú igbó lóríṣiríṣi àti ṣe oríṣiríṣi mẹ́nìmẹ́ntì rẹ pé àwọn ti fèsì gan àwa ò kì í gbé fídíò à ń gbé sẹ́ẹ̀tì ká máa kàmí lára pé nǹkan tá à ń rè o àti wọnú igbó fún kíni ó dẹ̀ ń ṣe security tó ń pẹ́ ẹni security ẹ̀ wá ń gbé kí ẹ̀ wá ń fi ìbò lọ́wọ́ àwọn rè àwọn wà ní màálù kan rè màálù wà bẹ́ẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ kí ló ṣe yín sọkọ́ lè bọ̀ wípé jagunjagun ó kì í ṣe jagunjagun Sunday ó kéré sí òun ṣe jagunjagun àwa tí ń ṣiṣẹ́ pọ̀ ọjọ́ ti pẹ́ OPC làwa o agbára dẹ̀ wà èyí janu tẹ̀yìn ẹni tó nínú èèyàn tó nínú nínú kò ń pariwo àgbà tó nínú nínú kò ń pariwo Sunday ariwo lásán ló kò ń pa mí ní parọ́ fún ẹ àwa ń ṣiṣẹ́ o àwa ò kàn wá gbé fídíò kan bá ṣe wà yìí àjọ ń ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá ni àjọ ń ṣiṣẹ́ pẹ̀lú sójà tó ti yé àjọ ń ṣiṣẹ́ 24/7 títí dé ní àjọ máa ń ṣiṣẹ́ 24/7 tó ti yé kò síbi tí a fẹ́ wọ̀ táà ní wọbẹ̀ a máa wọbẹ̀ tó ti yé ẹ wá bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri ẹ ń wọgbó ẹ ti wà ń bì kan ìgbó ìsáfù wo ló ń wọ̀ ibi tó wọ̀ lọ tó jẹ́ pé wọ́n fìbọn lé yín bẹ̀ yẹn ni àwọn ọmọ kéékèèké lọ́ fìbọn lé ẹ Sunday ó kéré sí o àwa táwọn tó ń wò yìí jagunjagun gidi làwa gan àwọn tó bá rí wa tó ti bá ti rí mi sọ máa ti wò pé ẹni yìí jagunjagun ni àwa òun fọ́nbù ni àwa òde ń jáde tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lè sọ pé ẹ rí wa gbogbo tó ń pariwo tó ń ṣe àwa ò jáde bẹ̀rù dà pé àti ṣetán pẹ̀lú yín because tó bá rẹ pé ta bá ń wò báyìí ó máa dàbí gbé pé ẹ jẹ́ nǹkan kan Sunday Igboho ẹ jẹ́ anything o tó ti yé ó ga ọ ó kọ́ tẹ̀ ń pa abẹ́lẹ́ rẹ̀ ó yà mí lẹ́nu. ẹ̀yin èèyàn mi ṣẹ́yìn náà gbọ́ ohun tí ìkan lára ṣé ká sọ pé akíkanjú ọmọ Yorùbá lẹ̀ ń wò yẹn o now ẹ jẹ́ kí n tó sọ̀rọ̀ ẹ jẹ́ sáré mú fídíò tí ọmọ Oòduà wa kan tó fi reply arákùnrin fídíò tí ọmọ Oòduà wa kan tó fi reply gbogbo àwọn tí Gani Adams tó ń kó síta láti máa tákù lóyè ọmọ Adéyẹmọ kẹ́bi tó sọ̀rọ̀ rárá èmi fẹ́ gba ààrẹ níyànjú ni kí tó gba ìyànjú yẹn ẹ sáré jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí fi dá àwọn ọmọ tí ààrẹ Gani Adams kó síta láti máa tákù olóyè ọmọ Adéyẹmọ ẹ já gbọ́ nǹkan tí ìkànnì ara àwọn brọ́dà wa sọ. ṣé ká máa sọ́ọ̀sìn pé OPC fashion ti Ìbà Gani Adams ọ̀tá orírun wa ni wọ́n jẹ́ ni kí ló fa ìlara kò sí tó burú jù ń bẹ báwo nìyẹn ṣe máa ní òun jà fún orírun òun ò fẹ́ jẹ́ kí wọ́n pa àwọn èèyàn òun tó yẹ pé kí a máa support kí gbogbo ayé máa rally around ẹ̀ ọwọ́n á ń gbógun tì í ṣé ká máa sọ pé ọ̀tá orírun wa lẹ jẹ́ ni kí ló dé náà pàápàá gan-an náà torí pé bàbá wa Frederick Fáṣẹ̀hùn náà tí wọ́n dá OPC sílẹ̀
nígbà tí OPC ti bá Gani Adams kúrò láàrin wọn náà ogun náà ni Mushin ni mo dàgbà sí ọmọ Mushin ni mí ogun ìjà náà ni tó ń para wọn káàkiri ní ojú èní náà amọye nǹkan tí àwọn OPC ti bá Gani Adams tí wọ́n ń ṣe ojoojúmọ́ lọ́mọ máa rí wí mo má lè unite lórí nǹkan kan torí ìfẹ́ owó torí ìfẹ́ èmi ni kán mọ̀ èmi ni mo fẹ́ jẹ́ lórúkọ kí ló dé òwò kí fòrò lọ́rùn náà kí ló ṣe ìran wa gan náà pàápàá gan irú ìran wo leléyìí. ẹ wá jọ ẹ̀yin ló fẹ́ gbìyànjú mọ́wòtò àjírí mẹ́mọ́ Oòduà kí ló lóye Sunday Igboho ṣe fún àwọn OPC bá Gani Adams tó fi ń dogun tó fi ń dọ̀nà tó fi ń di èébú torí mi ò rí ibi tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tó ti bú ibà Gani Adams àti pé bo ni wọ́n ti rí ẹ̀rí pé olóyè Sunday Igboho sanwó fún ẹnìkan kí ló dé tó pé tí ẹ bá ti dó sórí òdodo báyìí ó ti di pé wọ́n ti gbówó fún wọn nìyẹn gbogbo èèyàn kọ́dẹ̀ ló máa ń ṣe nǹkan torí owó àwọn kan máa ń ṣe nǹkan torí orí wọn kí ló dé náà kí ló ṣe ràn wá abirú ìran wo leléyìí bá nítorí Olódùmarè kí ló dé ojú ò kí ń tì yín ni bójú ò bá kí ń tì yín ó ń ti àwa àwọn ọ̀rẹ́ mi a máa ní fi wọ́n sílẹ̀ Nàìjíríà jàre fún wọn lẹ́yìn Yorùbá jàre wọn ò wúlò fi wọ́n sílẹ̀ Ọlọ́run ti ṣàánú ìwọ bó o tiẹ̀ lọ́wọ́ tí ń jẹun tí mo gà lásìkò fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n ọmọ ọkọ ò ní jẹ́ kí ìlú òun tú torí pé ó ní ìlú ò ní jẹ́ kí ìlú òun tú kí ló ṣẹlẹ̀ pàápàá gan-an ṣé ká máa sọ́n sí pé OPC. mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò yẹn dáadáa ni mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò yẹn kẹ́ ẹ gbọ́ dáadáa ni ṣé ẹ̀yin náà rí nǹkan tí ọmọ Oòduà wa tó fi dá àwọn èèyàn tí ibà Gani Adams tí wọ́n ń kó síta ṣé ẹ̀yin náà ti rí nǹkan tí wọ́n fi dá wọn lóhùn ó sì kò èèyàn kan tí mo máa pè fídíò ẹ̀ kẹ́ gbọ́. ẹnìyẹn ẹjọ́ dúró lọ Gani Adams kí ni túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ náà ẹlẹ́gì fún ìkíní kan ẹ mọ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Abíọ́lá kú torí ọ̀rọ̀ Yorùbá ni o Sunday Igboho iṣẹ́ tó ń ṣe yìí kò tọ́ sí ẹ̀rẹ̀ gbọ́dọ̀ pọ́nmọ́ lọ́mọ kò dẹ̀ ní kú lágbára Ọlọ́run ogun ní Sunday Igboho kó lọ sójú ogun ló máa kó wa lé kí ló dé Sunday Igboho kò ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò alágbára tó lọ akọ̀dé Olódùmarè ni Gani Adams àkílódé kí lè fẹ́ ẹ̀yin lè jóye Ààrẹ Ọ̀nà Kakanfò ṣiṣẹ́ o ọmọ tó ń ṣiṣẹ́ yìí ṣé torí ọlọ́ọ̀dì tápà ní gbogbo ilé ni ṣé torí ọlọ́ọ̀dì tápà ló fa ogbó ilé nílẹ̀ Yorùbá ẹ má bàjọba Tinubu jẹ́ ókè tí ó bá sí Gani Adams sí gbọ́kí la fẹ́ ṣe ṣáwa la fẹ́ síwájú ṣe bóyá kí wọ́n wájú ni kí Igboho tẹ̀lé yìí kò ṣeé ṣe ẹni tó fẹ́ túnjẹ mọ́ Tinubu lórí lóhun ní jẹ́. now ẹ̀yin ọmọ Gani Adams mo tún fẹ́ gbà yín nímọ̀ràn àti bàbá Gani Adams ká tẹ̀ gbà pé àwọn bàbá wa kan ń bínú pé ká má pè yín ní bàbá ṣùgbọ́n èmi àrólé mo ṣe ń sọ mo tó ń tún sọ ibà Gani Adams àwọn ọmọ yín tí wọ́n ń jáde yìí àbùkù àti ẹ̀rẹ̀ ni wọ́n ń kó yín sà mo ń sọ mo tún tún sọ ọmọ Yorùbá bíi méjì ni mo play yẹn o ẹ wá lọ wo orí ayélujára gbogbo ẹ lọ wo báwọn èèyàn ṣe ń dá yín lóhùn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Oòduà wọ́n fi yín ṣe yẹ̀yẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Oòduà wọ́n ṣẹ̀sìn yín ni ṣùgbọ́n lójú ti yẹn lè máa wò pé ẹ sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo rí fídíò mi kàn fẹ́ dánlóòdù mo wò pé wẹ́ á kọ̀ gbà yín nímọ̀ràn ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni wọ́n rí fídíò yín tẹ̀ ń ṣe ẹ ṣe fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni Yorùbá òun ló ti Ààrẹ Ọ̀nà Kakanfò Abíọ́lá ẹni Yorùbá ló ti bàbá wa Ládòkè Akíntọ́lá ẹni Yorùbá ló ti pa ẹni ẹjọ́ ṣé ìjà tí bàbá Akíntọ́lá jà ń gbà yẹn ṣé kò yàtọ̀ díẹ̀ sí ìjà tó wà ńlẹ̀ báyìí bàbá Akíntọ́lá ń jà nítorí ipò nítorí pé òun lòun fẹ́ di bàbá Awólọ́wọ̀ ti kúrò ní Western Region ó ti lọ síbì kan ó fẹ́ lọ gba agbára òkè
bàbá ò rí agbára òkè gbà padà ó padà wá pé òun tún fẹ́ gba ipò òun padà ṣe bó tó dìjà láàrin òun àti Akíntọ́lá tí wọ́n fi ṣe kinní nìyẹn tí ìjọba tó wà ń bẹ̀ fi gbógun tó fi rán ọmọ Ìgbò lọ pé kó lọ pa nísìnyìí torí ọ̀rọ̀ fídíò tẹ́ ṣe ó yẹ kí n play ẹ̀ fún gbogbo àgbáyé kó gbọ́ ni ṣùgbọ́n àwọn tó gbọ́ lẹ́nu mi náà mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ ni mo ṣe sọ yìí ẹ sọ nu fídíò ẹ pé Yorùbá ló ti Ládòkè Akíntọ́lá Yorùbá ló ti MKO Abíọ́lá ṣé nǹkan méjì táwọn bàbá méjì yẹn jà fún ṣé kò yàtọ̀ sí eléyìí tá à ń sọ̀rọ̀ nípa èyí àwọn àjòjì wọlé wọ́n ń pa ìran yín tẹ́lẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí ìgbà kan a sọ pé a kì í ṣe Yorùbá ìgbà kan là ń tákù yín táwọn pé Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ lẹ jẹ́ pé kì í ṣe Yorùbá ṣùgbọ́n gbà ta tún lọ sínú history ta tún lọ sínú ìtàn a tún wá gbọ́ pé àwọn apá abìkan ní Ọ̀yọ́ pé àwọn ló jẹ́ Yorùbá ṣùgbọ́n tí gbogbo àwa tó kù tá a fi ẹnu pò tá a fi ń sọ pé òkè ẹjájá máa jórúkọ yẹn ọmọ Òtùfẹ̀ ni wá ọmọ Oòduà ni wá ṣùgbọ́n àwọn bàbá yẹn agree láti máa jórúkọ yẹn so ibẹ̀ làwa ti wá mọ̀ pé òkè lóòótọ́ lódodo Ààrẹ Ọ̀nà Kakanfò ńgbà tá a ti gbà pé Yorùbá a fẹ́ máa jórúkọ yẹn toró dọjọ́ tí Yorùbá bá sọ pé òun ò jórúkọ yẹn mọ́ pé Ọ̀yọ́ nìkan ni kó máa jẹ kí Yorùbá jáde sí kọ́dọ̀pọ̀ ọmọ ibo ló ti wá pé Oòduà nation àbí ọmọ Oòduà ọmọ Òtùfẹ̀ lèmi tí ì ṣe Yorùbá bóyá ọjọ́ yẹn la fi máa mọ̀ pé yà lóòótọ́ lódodo Ọ̀yọ́ lẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí ṣùgbọ́n ń sìn a sì rí yín ní ìrí wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lẹ jẹ láti Ọ̀yọ́ bẹ́ẹ̀mi ṣe gbà sí nìyẹn tèmi o bẹ́ẹ̀mi ṣe gbà sí nìyẹn torí ńgbà tá a lọ sínú ìtàn la gbọ́ pé nígbà tá à ń jà fún Oòduà nation tá a dọ́dọ̀ ọba bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó ti lọ wọ́n ní kí lorúkọ ẹ̀ logo tó wà lójú mi tó wà lórí fìlà mi logo Oòduà nation yìí flag wa yìí wọ́n lòun ni bàbá wa Báyádésọjí Adérẹ̀mí ni wọ́n fọwọ́ sí Oòduà nation ni wọ́n dẹ̀ sign pé a máa gbà kì í ṣe Yorùbá nation so inú mi dẹ̀ dùpọ̀ máa Adéyẹmọ ti dá padà wọ́n ti padà sílé wọ́n ti padà sóòtù Ifẹ̀ láti sọ pé ọmọ Oòduà ni wá Oòduà nation là ń fẹ́ kì í ṣe Yorùbá nation so ó dọjọ́ tí gbogbo wa yìí bá jọ fẹnu kò pé a ṣe Yorùbá o ẹ̀yà kan ní ìlú Ọ̀yọ́ àwọn ni wọ́n lo Yorùbá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí tá a ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá ṣì ni everybody ṣe ń pera ẹ̀ so now àwọn àjòjì gòdògbò mo ń dá yín lóhùn fídíò yìí tẹ́ ṣe lánàá ni o tẹ́ ẹ ṣe fídíò yẹn lánàá ní OPC headquarter yín lẹ́kọ̀ọ́ ibẹ̀ lẹ ti ń sọ tẹ́ ti ń sọ pé Yorùbá ló ti Ládòkè Akíntọ́lá Yorùbá ló ti Abíọ́lá wọ́n ti pa ni ìtẹ́ máa sọ nìyẹn bẹ́ẹ̀ dọ̀rí ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ kì í ṣe ọ̀rọ̀ rárá number one ìyí táwọn méjì yẹn ń jà fún ó yàtọ̀ sí nǹkan tó wà ńlẹ̀ yìí Ọba Síjúadé thank you my brother Olúfẹ́mi ẹ ṣé dádì mi olólùfẹ́ mi olólùfẹ́ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí kò síbi tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ báyìí ẹ máa bá bàbá yìí ń bẹ̀ káre jàre bàbá àjọ délẹ̀ lérí ni bá mi Olúfẹ́mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo Ayọ̀dèjì ẹ ṣé mo dúpẹ́ gbogbo olólùfẹ́ mi àjọ dé ilẹ̀ lérí wa ni lágbára Elédùmarè ayọ̀ àtàlàáfíà aládẹ máa fi ríra wa àníkú sájò ẹ sọ́ńbẹ̀ now àwọn àjòjì gòdògbò ni wọ́n wọlé wá tí wọ́n ń pa wá lọ́mọ tí wọ́n ń pa wá láya tí wọ́n ń pa wá lọ́kọ àwọn yẹn ní ọba Aláàfin Ọ̀yọ́ ni wọ́n pè yín sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé òun sígun fún yín ṣèbí lẹ́yìn ìgbà tí Aláàfin Ọ̀yọ́ lòun sígun fún yín ẹ tún gbẹ̀yìn wá láti máa sọ pé ẹ fẹ́ gba àṣẹ lọ́wọ́ ìjọba ṣé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn ṣó ní í ṣe pẹ̀lú Akíntọ́lá àti MKO Abíọ́lá ṣé story yẹn ṣó relate mọ́ra wọn wọ́n láwọn bandit àwọn àlejò ń pa wá nílẹ̀ Yorùbá ẹ̀yin wá ń sọ kiri pé Yorùbá ló tìyàn pé wọ́n fẹ́ tì yín pa ni ó dẹ̀ jó Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé mọ̀ pé abájọ tá ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ń jáde pé brother mi kan ní tí adìyẹ bá ṣe kùkùrùkù lásán wọn lè máa sá lọ ni ṣé mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun fúnra yín ló fi dà pé ó dà pé àwọn ọmọ Yorùbá fi ń rí yín bí pé ẹ̀ ń ṣẹ̀sín lójú wọn Ọlọ́run mi ò gbàdúrà kẹ́ ṣẹ̀sín sá o ọwọ́ Olódùmarè ènìyàn ti máa wá o kì í ṣọwọ́ ènìyàn o ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ẹnu yín òun làwọn èèyàn ló fi dà pé ẹ fi máa ń sọ pé ẹ kọ lẹ́tà sọ́ba ẹ kọ lẹ́tà sí jòyè
ẹ̀kọ́ lẹ́tà sí ọ̀tọ̀kùlùlù kò sí nínú wọn tó dá yín lóhùn láti gba Buhari látọdún 8 ó ti wá lọ sí ó ti lọ sí 12 years nísìn tẹ́tẹ́ ń pariwo kọ́ fún yín láṣẹ olóyè ọmọ Adéyẹmọ ibi tó ti kọ́kọ́ test agbára bàbá tí bàbá ti kọ́kọ́ test agbára ẹ̀ òun ni Dàpọ̀ Abíọ́dún ó ní tóun bá rí èèyàn bíi olóyè ọmọ Adéyẹmọ láti wá fọnú bóun mọ́ olóyè lòun ò nídìí àṣẹ lọ́wọ́ anybody mọ́ bó ti tán kì í ṣe pé ó lò direct pé olóyè máa bọ̀ ó ní tóun bá rí èèyàn bíi olóyè ọmọ Adéyẹmọ olóyè dẹ̀ lọ ó fọ gbogbo inú igbó yẹn mọ́ odidi ọba Aláàfin Ọ̀yọ́ tó gbé ọ̀pá àṣẹ funfun tẹ́yìn fi ń compare ọ̀pá tó wà lọ́wọ́ Ọ̀nìrìṣà because Ọ̀nìrìṣà lẹ́ ń copy because ọ̀pá tẹ́ ń gbé kiri yẹn bíi pé ẹ̀ ń copy Ọ̀nìrìṣà ni Ọ̀nìrìṣà dẹ̀rẹ̀ àtòdí ọ̀run ló ti gbọ́ ọ̀pá yẹn wálé ayé àtòdí ọ̀run lọ̀pá yẹn ti sọ̀kalẹ̀ kì í ṣe ọ̀pá kan tó nítumọ̀ tó lè pa ìtàn lé lórí ni ṣé ọ̀pá tiyín ṣé ó nítàn nínú ọ̀pá ilé tẹ́ ń gbé kiri yẹn ṣé ó nítàn ẹ̀yin náà kọ̀ ṣáà ẹ gbé kiri ẹ fi ń dẹmọ ẹ fi ń compare ọba Ọ̀nìrìṣà ń lo ọ̀pá ìwọ náà ẹ̀yin náà lo ọ̀pá Ọ̀nìrìṣà ń wọ aṣọ funfun ẹ̀yin náà ń wọ aṣọ funfun bàbá ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí níwájú ọmọ Oòduà ẹ fi ń tẹ́sí ní sáó àmọ̀ràn mi ní o ẹ fi ń tẹ́sí because odidi ọba tó dìdí gbé ọ̀pá àṣẹ yẹn fún yín ẹ gbà ẹ fi máa dáàbò bo ilẹ̀ Yorùbá ọba yẹn agbọ́ bàbá yẹn sọ ẹ jẹ́ n wò bá fídíò bàbá yìí tún wà ń bí kí kákọ̀ fi rán Ààrẹ Ọ̀nà Kakanfò létí ẹ jẹ́ n wò ẹ̀yin ọmọ aládé ẹ kàn jẹ́ n wò tó bá wà ń bí ẹ jẹ́ n wò níbi tí bàbá yìí ti sọ ẹ kàn jẹ́ n wò báyọ̀ Ọlọ́run tó ẹ jọ mi rìpíìtì ọ̀rọ̀ yìí o ṣùgbọ́n mo kàn fẹ́ fi kún mo fẹ́ fi ṣọ́ọ̀kì ọ̀rọ̀ tí mo sọ pé gbogbo nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe àtẹlẹ́ táwọn ọmọ ẹ̀ ń ṣe wọ́n ń ṣẹ̀sín sí lójú ọmọ aráyé ni torí pé gbogbo ọmọ Oòduà àti ní fàtì wa lọ́wọ́ pé Ààrẹ Gani Adams tó wà ńbẹ̀ yẹn o kì í ṣe fún Yorùbá ẹ jẹ́ ká gbọ́ ẹ jọ ẹ kàn já gbọ́. pariwo yìí is nobody before ọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ kò sórúkọ ẹ̀ pólọ̀gbò lórúkọ ẹ̀ fi ṣe is more popular and more respected than Gani Adams now in terms of freedom for Yorùbá. Ibi tó bá ti téèyàn 20 bá ti dárúkọ gbó tó ṣàdúrà wọn ò ní dárúkọ Gani Adams. ṣé ń gbọ́ ibi tó Gani Adams fún Sunday Igboho wà ní dárúkọ Gani Adams. Interview tí mo ṣe lé nísìnyí tí wọ́n bá wò lọ́la báyìí àwọn supporter máa ṣépè lọ́ta wọn ni bẹ̀tẹ́ bá sọ tí ò dá ní Sunday Igboho àwọn supporter ò ní ṣépè lẹ́yìn in any kí lórúkọ ẹ̀ set up Yorùbá kingdom Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun lẹ̀ Yorùbá ni. Mo ṣe interview kan ní sọ pé ó sọ pé kí wọ́n sígun fún òun mo pe Aláàfin Ọ̀yọ́ ẹ sígun fún nígbà kan Aláàfin Ọ̀yọ́ wo no I really commend your what do you call it your outfit ó rìn gan because bóyá comment ni mo rí o bóyá tó bá pa àwọn èèyàn rí nọ́mbà mi kò mọ̀ pé ó tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn míì tó ti dá mi mọ̀ tọmọ nọ́mbà wọn máa pè mí bóyá Aláàfin Ọ̀yọ́ gbọ́ bóyá wo drill yìí bóyá interview yẹn ló gbọ́ the second week ló pe Ààrẹ Ọ̀nà Kakanfò náà Gani Adams tó ní ó yá ogun jalè Yorùbá náà kí ló lè ṣe sí iná wẹ́tẹ̀gẹ̀ pé kíjọba wọ́n fọwọ́ sí ẹni fi ìlú tó fi yí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní kó wọ́n lẹ̀ ó wá ní kíjọba ó tó fọwọ́ sí ṣé Aláàfin tó pè é ó mọ̀ pé ó jẹ́ àtọ́lọ́pọ̀ ojú ẹ̀kan fi ṣe. bàbá ẹ ṣe jàre ẹni ọmọ Oòduà mo kàn fẹ́ kẹ́ láàrin yẹn pé Gani fún ara ẹ̀ tó ń sọ̀rọ̀ lórí ayélujára Gani fún ara ẹ̀ ń ṣẹ̀sìn ara ẹ̀ ni ẹ má bínú pé mo lo èdè yẹn àwọn ọmọ ẹ̀tẹ́ wá rí tó ń jáde tó ń sọ̀sọ́kùsọ yẹn wọ́n jẹ́ kí ẹ̀sìn ọ̀gá wọn kó túbọ̀ máa tóbi lójú ọmọ aráyé ni because tó bá yẹ pé ó ṣe tó bá yẹ pé ibà Gani Adams fẹ́ ṣe ni kò yẹ kó ti àwọn ọmọ ẹ̀ jáde rárá ó kò yẹ kó ra sápamọ́ àbí kó bó ṣe ń fò káàkiri gbogbo ìlú òyìnbó tó ń lọ sí OPU tó ń visit OPU kiri tó ń gbowó kiri ìyẹn nìbá kọ̀ ra face ìyẹn nìbá focus lé lórí ọmọ Adéyẹmọ tó ń jáde tó ń jà fitafita tí ò ń ṣe pé bóyá tí ì ṣe pé ọba kan sígun fún un tó ń wò pé òun gbọ́dọ̀ gba ilẹ̀ Oòduà àwọn sílẹ̀ ìlú security tó wà lọ́wọ́ tó register tí ìjọba fò tẹ̀lú fídíò yìí mo kọ̀ mọ́mọ́ ṣọ́ọ̀kì ẹ̀mí eléyìí kẹ́yìn ọmọ aládé lè fi mọ̀ pé gbogbo ariwo tí ìdí tẹ bá ń blame pé kí ló dé tí àwọn ọba wo ò fi dá Gani Adams lóhùn nígbà tó kọ lẹ́tà tó kọ sọ́ba tó kọ síjòyè tó kọ sí kinní
ìdí tí wọ́n fi dá lóhùn rèé o lára ẹlẹ́rìí yìí o àwọn ọba yẹn tún rí tó jù bẹ́ẹ̀ lọ o ṣé òun tó jáde tó ní gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá pé àwọn bíi méjì ló jù ú lọ pé ìyókù òun jù wọ́n lọ ó ju Alára ó ju ọba Àkúrẹ́ ó ju Òṣèmọ̀wé ó lóun ju gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣẹ́ni tó dìde tó lóun ju gbogbo ọba ilẹ̀ Yorùbá ló máa kọ lẹ́tà that means superior leader ó superior ju gbogbo àbọ̀ òtún báwo mo ṣe lè lò ó ẹ̀yin ọmọ aládé òun ní agbára pé gbogbo ọba aládé tó wà ní kínní abẹ́ àtẹ́lẹsẹ̀ òun náà wà so òun ló fi ń lu aṣọ funfun kọ̀ǹpíà Ọ̀nìrìṣà òun ló ṣe ń lu ọ̀pá àṣẹ tí Ọ̀nìrìṣà ń gbé kiri láti fi mọ̀ pé òun àti ẹ o wọ́n jọ bára wọn mu ni ṣe mọ̀ pé Aláàfin bàbá ní òun ló lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá pé Ọ̀nìrìṣà pé ẹlẹ́ẹ̀kejì wọ́n tẹ̀ pé Ọ̀nìrìṣà ò pé kì í ṣe ojúlówó ọmọ oríṣiríṣi ni bàbá yìí náà làwọn náà fi ń pa láti jọ pé Ọ̀rànmíyàn ló lórí ọba bẹ́ẹ̀ dẹ̀ rí Ọ̀rànmíyàn ọmọ ló jẹ́ sódùduwà.